káì eriwo mẹ́wàá ṣẹlẹ̀ a wà ní Malete a fẹ́ wọlé ni wọ́n pe bàbá wa ìmáàmù ṣẹ́ẹ̀sì máa lákọ̀ bàbá wa ìmáàmù Hamza pẹ̀lú ìmáàmù Salati pé kò rí òsùn ní wọn kọ́dà bàbá wa Salati bàbá ìmáàmù Salati ló tún máa fi ẹsẹ̀ ìmáàmù Hamza ní ilẹ̀ ńlẹ̀ Salati bàbá ìmáàmù bàbá bá fẹ́ gbà kan lọ́dọ̀ bàbá wa ìmáàmù Hamza torí bó ti lọ́lá ní torí náà rí wa àwọn ọ̀gá mi ló dé ìmáàmù wa ń sọ fún mi pé bí wọ́n ti pè àwọn báwọn ti sàlùwà láwọn ọmọ gbogbo bí máa mú mọ̀lẹ́ tí ń ṣe ojúbà àwọn ògbó kẹ́kẹ́ wọ́n sì dògbò wájú wọ́n sì wò máa wò báyìí mọ̀ wá rẹ̀ tí ń jọ́ta náà Muhammadu sallallahu alayhi wa sallam wọ́n bí wọ́n máa wọ́n ànábì kú ó lọ́rọ̀ wọ́n ànábì kú torí ó ti dààmú làákàyè rẹ̀ ó ní tẹ́ni ẹnìkan bá ní ànábì kú wọ́n bẹ̀ yìí rẹ̀ yóò sì lọ ìdá kálukú ya sọ fún wọ́n lè bá Usmanu kan wò báyìí ní wọ́n la kẹ́lìmọ̀ orí wí àlísùn lẹ̀ gbájá la ní pé ànábì kú níbo láti bẹ̀rẹ̀ Abubakar ò sí nlé òun tíráfù ó dé Madina lọ bá ilẹ̀ yàtúyàtú làbúbakar wá ní ànábì tí kú ọba wọ yàrá Aisha ṣe ń pé ó lẹ́tọ̀ọ́ sí yàrá òun Gurfa bíntu rẹ̀ ni ọba bá ti Aisha tó gbé ànábì lọ́wọ́ níbèrè báyìí ìpé kò kú ọ̀dákú ni kò kú ọ̀dákú ni inú ilé dàrú yẹ́yẹ́ wọ́n pariwo pé kò kú ni Abubakar wá wà ànábì báyìí ọwọ́ kìsì ẹ̀ kí ànábì ó ní tìbìtà hayyan wa maytan ó ní ọmọ dá aláàyè ó sì dá lókun nígbà tí wọ́n wẹ bàbá wa Sayyidina Kamsa al-Imam bẹ́ẹ̀ kó sùn náà ni kọ́ra nígbà tí wọ́n dì wọ́n bẹ́ẹ̀ bá bí yóò dìde ni torí bí àti ìmáàmù ti ní àmà bọ̀ wá gbà náà mo ní káì ìmáàmù ibi tá a wà ìmáàmù làwọn bọ̀ wá programu tá a lè ṣe lọ́dọ̀ sẹ́fù ìmáàmù làwọn bọ̀ wá a lè ṣe programu kankan mọ́ wọ́n á ní ìmáàmù tí wọ́n máa lọ sẹ́fù ọyọ̀ dèmí tẹ̀lé ìmáàmù torí ìmáàmù yóò sí lọ́wọ́ ara rẹ̀ mọ́ mo ní bàbá yóò sí ìmáàmù dààmú mọ́mù ní ha bí ìjẹ̀fà ni ìmáàmù pè wọ́n tí nọ́mbà wọn bóyá wọn ò gbé bóyá nọ́mbà wọn lọ pé lọ́dún yóò àwọn bàbá wa ni wọ́n ṣe chairman muhadara jírísà àfíyà tá a máa ṣe láti yẹ wọn ìmáàmù ẹ̀ bá wa pè wọ́n ẹ̀yìn náà láàrín sí wọn torí ilé Salati tẹ́nìkan bá ti fà mẹ́ ẹnìkan àìwọ̀n lẹ́yìn rẹ̀ torí ẹnìkan tó fà mẹ́ ẹnìkan gbogbo wa ló fà mọ́ àwa ní gbẹ̀yìn rẹ̀ lọ́dẹ̀ ṣe kẹ́kẹ́ àfitú rẹ̀ tọ́lá bá fún wa láti àdìtọ́ ya wá gbà sẹ́ náà ni tọ́lá bá dán ọlọ́lá lẹ́yìn ẹmọ́jà sí yóò tó pín wọ́n sọ fún wa nìkan ní mo ní ẹgbẹ́ ráyé bá mọ́jídù yìí lọ báwọn ya tó mójú tó lé kéwù yín bá kú tẹ́ bá dàrú tó bá fi parí òkú tọ́ka sí lọ́la bàbá wa Imam Hamza rahimahullah abazamanu ayati ya bimithlihi abazamanu ayati ya bimithlihi inna az-zamana bimithlihi labakhila ìgbé múrù wọn wá mọ́ tọ́lá lómi lè ní bàbá wa Hamza ọmọdún kan ní iṣẹ́ tó wá sí ọmọ gọ́nà lórí sí tọ́lá lómi lè ní kè gbogbo ọdún bó ti rí oúnjẹ ló tún kó yìí bá kò bu ọjọ́ kun lérí nǹkan kò kó yìí bá lójú àwọn kìnìún wọn tó gbé kalẹ̀ hari oni college of education òun nìkan kìnìkan health kìnìkan college of health and technology and science ìgbóhùn náà tó bá wọn ẹ̀dá kọ́dà radio station ti yanjú lọ. ẹ wo ẹ dákun ṣé bàbá yìí ti ń ṣe kalẹ̀ ń ní torí ara rẹ̀ ní ṣé aṣọ lọ́fẹ́ torí rẹ̀ kọ́ ti ń ṣe òun ní àbí mọ́tò ó ti tayọ tí mo fẹ́ ná ó ti tayọ tí mo fẹ́ lò ó ti tayọ tí mo fẹ́ gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wà ní college of education ni ò ní sanwó ó dá mi lójú náà bọ́ọ̀dù ní kò sí ìbínú rárá wọ́n láwọn ṣe interview fún gbogbo àwọn òṣìṣẹ́ láìpẹ́ yìí bàbá Khalifa ní mọ̀kádàm sọ́ọ̀lì yìí náà Abdul Hakim ní bàbá bàrígẹ̀ máa bọ̀ wá wọ́n ní gbogbo owó àwọn òṣìṣẹ́ wọ́n ní àwọn làwọn ń san lápò ara wọn wọ́n ní owó táwọn ọmọlé ìwé ń san òtó kò lè sanwó àwọn òṣìṣẹ́ àwọn wọ́kẹ́sì ibẹ̀ wọ́n ní ara ṣe táwọn ọ̀rọ̀ nígbà tí bàbá yìí lọ pé tí wọ́n dálẹ̀ ìtajà wọn ṣe wọ́n ní owó kọjá 3 million lókè every month oṣooṣù wọ́kẹ́sì gbowó ní every month monthly payment wọn
wọ́n wò pé ìbọn lọ́sí bẹ̀rẹ̀ owó àwọn ọmọ ilé ìwé òtó sanwó àwọn òṣìṣẹ́. ká tó wá ní màbá ní tó kọ́ bàbá Bariga mo kí yín mo fi Mọ̀lánà Mukadam sọ́ọ́lì yìí nà kí yín àná Khalifa àjọkú ń wára nísìnyí wọ́n wá ní àwọn ń bọ̀ wá kí yín wọn láwọn àkàdérí àlànìjò wọn làwọn wà. àbẹ̀sẹ̀mọ́nù ọ̀yẹ́ àti ẹbí mi lè fi lè yí. ìnà ìsàbẹ̀ ẹbí mi lè fi lè yí. làbáfi iná. ẹ bá kí sultan olùwà ìzínà. àbẹ̀sẹ̀mọ́nù ọ̀yẹ́ àti ẹbí mi lè fi lè yí. ìnà ìsàbẹ̀ ẹbí mi lè fi lè yí. làbáfi iná. irú mọ́mọ́ àmúṣà wọn mú àfáà tí ń sanwó wọ́kàsì 3 million wá lóṣù nílẹ̀ yìí mú wa aláàfáà tí ò lówó rẹ̀ ò sí mú ẹni tí wọ́n ń sanwó orú rẹ̀ 3 million every 30 days tí wọ́n máa san fún òṣìṣẹ́ tí kọ́mù ní wa òun lọ́kọ́ mọ̀ bá ní òun lọ́kọ́ blocks òun lọ́kọ́ building kalẹ̀ ìwọ̀n ń gbà àwọn ọmọ wọn wá ń kéwu wọn ń kàwé wọn ní certificate tí gọ́fìmẹ̀ntì recognize ẹ̀ ó fẹ́ sọ fún ní kéwu pé ẹ má ṣe kí ni ẹ má jẹjẹ kú jẹ mọ́ ó fẹ́ plan future fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ó wá lè dá college of education ní NCE ó wá register rẹ̀ under government wọ́n wá approve rẹ̀ kọ̀ wá gbowó yẹn ṣé irú èmi ọ̀dọ́dọ̀ ẹ̀ṣẹ́ kì máa ma Hamza kí ni mo lọ́mọ kó ni mo wá ṣé wọn lálẹ́ kó o lè bá yóò ìmọ̀ náà àlímà mi ẹ wá pọ̀ bẹ́ẹ̀. wọ́n yà àlímà bàbá wa ìmọ̀ sàlátì. èmi ni àlímà bàbá wa àmì ìrùwá yìí ibẹ̀ ló ti jáde lọ́fẹ̀ẹ́ tí ọ̀sán wọ́n kankan. wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ ni mo fi ní àbá zamanu. ayé àti abínú fìlì mi ọ̀nà zamanu abínú fìlì mi làbáfi lọ. bó lẹ́yìn ṣe fẹ́ rí bí mo fẹ́ sọ̀rọ̀ lọ. sàlátì. àmọ́ màmá Hamza ọlọ́run ní bàdà bismillahir rahmanir rahim wala tasabanna alladhina qutilu fi sabilillahi amwata. a'udhu billahi minash shaitanir rajim wala tasabanna alladhina qutilu fi sabilillahi amwata. ẹni tí ń ṣe tọ́lọ́run lọ tí kú dé ẹ má sọ kó kú ẹ má sọ kó kú tọ́lọ́run ní ń ṣe lọ. bal ahya'un 'inda rabbihim yurzaqun. ọ̀dà skul ní ilé kéwì àbí ẹ̀sọ́ mílíọ̀nù tó fẹ́ dẹ́kì nínú ilé yìí nínú ọdún tá a wà yìí tí ó máa wá kún báyìí lọ́dọọdún tí ó sanwó náà tí ó sanwó mi èló làwọn ọmọ ilé kéwù ń san. la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata. tí ilé kéwù nù ọlọ́lọ́mọ èèyàn ti wọlé lọ́dọ̀ àfáà Musa ti fún wọn jẹ fún wọn mu èmi ti wá kíjímọ̀ yín àyín láì mọ ìgbà gbogbo wa bá kíjímọ̀ tó tún máa háwó fún wa wọ́n dúró ni èmi ti wá ní wọn lọ́lé mọ́ni wọ́n lọ́lé kí ni wọ́n àfáà tó wá ní mi náà gbọ́dọ̀ lọ́lé mọ́ni nígbà tá à ń pera wa tẹ́lẹ̀ wà á múra ẹ wá lẹ́wàá kí múra ẹ ráyè jẹ́mi náà wà á kí yín lèmi fi yà mo fi ní kọ́ ọmọ kírun lọ nílé lọ́dọ̀ tèmi náà wọ́n tún wá háwó fún wa ẹnìkan níbi ẹ ti máa gbà nù kọ́dà àwọn tún dúró jẹun. wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata. èyí ṣe tán ibi tọ́lọ̀ ni ó ṣe é dénú. bal ahya'un 'inda rabbihim yurzaqun. alaye ní Mọ̀lánà Sheikh Hamza lọ́dọ̀ Ọlọ́run gbogbo amusa kú gbósógun náà ni. farihina bima atahumullahu min fadli. bọ́ bá dọ́dọ̀ Ọlọ́run wọn máa fún un ní jẹun yọ́ọ̀ máa wá dunnú pẹ̀lú tọ́lọ̀ fún alẹ́ ẹ̀rí mi lọ́rùn ni ìtẹ́mi pápádé láyé yìí ó ti dùn tí ìrìn kan lọ. wala yastabshiruna billadhina lam yalhaqu bihim min khalfihim. yọ́ọ̀ máa wá fáwọn èèyàn níro àwọn tí wọn ò tí ì lépa bá pé ẹ jẹ́ ń sọ fún yín pé. ẹrù yìí pọ̀ tayọ ọmọ kan ẹrù yìí pọ̀ tayọ àbúrò kan àbúrò wọlé ní 300,000 lóṣù tí ọmọ yọlé yàtọ̀ wá ní 3 million àbúrò wo lọ́lọ́run fún lárísìkí tó lè máa yọ 300,000 kalẹ̀ pé ìfẹ́ káàyè ní ọba jẹ́ káwá ní 3 million lóṣù àbúrò wo ni wọ́n tẹ̀lé sí ọmọ wo ló fẹ́ tẹ́rí bá ọmọ wo ló lè bọ́ àwọn ìyá rẹ̀ nulẹ̀ ọmọ wo ló lè bọ́ àwọn àbúrò rẹ̀ yókù àtàwọn iléèwé wọn àtọwọ́ lè kéwú bílù bá yà wọ́n rí ká mẹ́ni o ọ̀sán ni tí ó gbé bá nà tàdárò àwọn ilẹ̀ rabbina àfikà lọ́dọ̀ Ọlọ́run wo ètò change ètò kọ̀dọ̀ change tọ́lẹ́ ni ó ní bó ti fi kalẹ̀ bẹ́ẹ̀ kọ́ a lè gbé ẹ̀ bá dẹ́bi ti ṣe Islam a ṣe àwọn míì bó ti ṣe a ṣe àwọn míì kò gbà bẹ́ẹ̀ mọ́ kò gbà bẹ́ẹ̀ kò gbà bẹ́ẹ̀ mọ́ and àti kamisal I know what I'm saying bàbá tó kọ́ mi lé ìgbóló wà ní ìgbó Ànábì ní ìsàjítàmà al-Eid wal-Jumu'a fi yawmin wahid nusalli al-Jumu'a wa nusalli al-Eid tí jimá àti yídì tó bá pàdé jọ kan àwa táwà ní Madina á kì í dá sí kì jimá àmẹ́ni wọ́n bá kí yídì nù yín bọ́ bá ráyè jimá kó kí bí ọba ráyè kó fi jimá lẹ́kọ̀ọ́ káyìí láàárọ̀ kó ìjọ òun nù àdísì yóò ṣiṣẹ́ mọ́ asádùn wá ìsìn rẹ̀ torí pé àwọn sàádì àwọn tí ń bẹ ní abúhá tí wọ́n tó láwọn
kéèyàn kó láti Sàdí bàbá wọlé márùn tó lè gun ẹṣin àbí ràkúnmí kí yídì Mádínà kó tó padà pẹran kó tó lọ́wọ́ padà kò lè bá jímọ̀ mọ́ àmọ́ nísìnyí abúwá jímọ̀ sí mbẹ́ ó ti dìlú àtàlápá wọn wá kí jímọ̀ lẹ́yìn àwọn ọ̀tẹ́ àwọn tákẹ́dà níjọ́ ẹ̀ wá kí jímọ̀ lẹ́yìn àbí ẹ̀ sì dá mọ́tò dúró pé Ìlọrin sẹ́ẹ̀lẹ̀ dá mọ́tò dúró lọ́dọ̀ yín pé Ìlọrin mẹ́nìsì ẹ̀ kàn ní post office torí Ìlọrin pẹ̀lú ọ̀dọ̀ yín kò sígbó kankan mọ́ ẹ̀ wá mọ iye jímọ̀ tẹ́ kàdí tákẹ́ lónìí ọ̀fẹ́ ju ti lọ́rin gẹ́ lọ káwa ní yídì àti jímọ̀ pàdé ẹni ọba wọn wà dísì wọn lọ mọ́ torí ńlá ó ti wó láfi ní ẹ̀lẹ́ka usulu dín usulu fíkè ní ànábì òsè báyìí là kàwá ìdí ní àtàríkù làyá ní àtàrí ànábì òsè báyìí kò tí ì túmọ̀ pé wọ́n ni lọ́gá ti wá everywhere champion ó ní báńdẹ́bì ti rán sọ ní báńdẹ́ làwọn máa ń sọ ó ṣe ìyàwó lè wá wọ jàlábíà àwọn ẹgbẹ́ rẹ̀ tí ó ti ọ̀sẹ̀ nígbà wọ́n ní ọba jàlábíà àwọn ọ̀wá díẹ̀ náà ló fi kọjú ekún ó tún wá ká lẹ́yìn wọ́n kà ní ẹ̀dá ọkọ̀ ìyàwó ẹ̀fún ní ọ̀tún ọ̀rọ̀ bíi pé wọ́n ní láti àwọn fàálẹ̀ wọn sùn ó léwu oṣù dé síjò ní ó ṣe ìyàwó fún ọmọ obìnrin wọ́n lu erí ibú bàdírì tí wọ́n ń jó oúnjẹ tí wọ́n dá bẹ́ẹ̀ yóò tó gbogbo lọ ní jẹ tí wọ́n ń jó àwọn èèyàn wá ń bú pèsè gbogbo ó túbà tó ṣe sẹ́nu lásán ní ìyàwó náà lọ́lẹ́sẹ̀ tó bá yóò tẹ̀lé àwọn tí yà ń jẹ mọ́ àwọn ọmọ kò láṣẹ ìdáná ìgírò fítò jẹ́lẹ̀ ilẹ̀ fásárì ikú àfáà musa dá wà láàlẹ́ fún yín nífà ọ̀rọ̀ pé àlífà wa ní ọlákọ̀wò ọkọ̀ sí wàhálà ní ọ̀sàgbákùsẹ́ lẹ́yìn bá sún ọ̀gbọ́dọ̀ sùn bàbá yóò sùn ló fi gbé débi tó gbé déhùn tó bá sùn ni kò ní gbé dé dàjí tó ṣe àbósùn ọgbọ́dọ̀ rọrùn sùn kò sóorun ẹ̀yìn yóò kọ̀ wá dasẹ́lẹ̀ fún yín ni kò sí síbi tẹ́sà lọ torí wọ́n bí i pé ẹ jẹun ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n bí i pé ẹ náwó ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ sísẹ́ kẹ̀kẹ́ ẹni tó yẹ kẹ́ ẹ sàsí pé kọ́mọ̀ lọ ló ti lọ ọmọ yín lọ́wọ́ wàhálà ló dé o ibi ń bọ yín tíyàwó tọmọtọmọ ni ibi bẹ́ẹ̀ bá nínú ẹwọ́ ẹ̀mí yín balẹ̀ pẹ́ ẹni tẹ́ da sí ìdálẹ́ da sí lọ́rùn mọ́ bẹ́ẹ̀ bá sún ẹ̀yọ́ gbọ́dọ̀ sun o wọ̀ṣánírì ẹni okùn bẹ́ẹ̀ni tí yín kó ṣe dẹ́ òṣòrùn mọ́ wọ̀sáárì ẹ̀yìn ẹ̀sọ́ fúnra yín ni ọ̀tá yẹn tẹ́nì kan sì tẹ̀lé iṣẹ́ ẹni ọba lè ṣe wútúbà ẹni ọmọ ṣe wútúbà ẹ̀ má bàa dì ẹlòmíì kan mọ wútúbà ṣe àmọ́ mọ wá sí ṣe tẹnu rẹ̀ dùn ẹ̀dá wá sí dá ẹlòmíì ọmọ wútúbà kò sí mọ wá sí ṣe ẹ̀sọ́ lárúbá kalẹ̀ yóò tu fún yín tẹ́yìn náà máa wò pé ṣé tí mo sì wí náà ló tu dáadáa báyìí ẹ̀dá yóò dá ẹlòmíì ọmọ kéwà mo nílà káyì tó lè fi yẹjú nǹkan ẹgbẹ́ sọ̀rọ̀ agbami tẹ́ wà yí ẹ̀ gbọ́dọ̀ yẹ nìkan ní pọ́sì kọ́dẹ̀ nìkan náà fà wá fi ẹ̀ fìyún lẹ̀ ẹ̀kú nǹkan sí in lam tubsiru nuji afasbiri yese gbogbo tó ṣe wule ri ṣe ite bá rí ṣe gba ite bá rí ṣe sùúrù wa akthir min ashura fa innaka in tusib akthir min ashura ajo se mana ni gbogbo aja kan ye gbọ́dọ̀ jẹ́ kan gbádùn ẹrù rẹ̀ di kohun náà akthir min ashura ẹ pè ní ọmọ wuran ni akthir min ashura èyí tó wà ndade ngo mi ni ẹ pè òun náà wa akthir min ashura mo so su mẹ́ta le ma pé lọ́dún le kan oṣù mẹ́ta ma pè wọ́n farabalẹ̀ ẹ̀yin tẹ́ bá ṣe meeting ojoojúmọ́ ọ̀tọ̀ ẹ̀yin ló ṣe sí ọ̀tọ̀ akthir min ashura kọ́dẹ̀ mọ́ lè àwọn obìnrin nílà ká ìjọ mi tọkùnrin òní Ànábì ní ẹ fárí nínú hajji lágbára wọn lè fárí Zainabu bintu Jahsh ni wọ́n fárí Ànábì ni wọ́n yarí wọ́n láwọn fárí Maimuna ni Maimuna ó ní wọ́n fárí Maimuna ni sa àtẹ̀ mọ̀kárẹ̀ máàlìṣì ó ní wọ́n fárí ní Ànábì náà dámà so ti tásìkò Ànábì ló tásìkò ní gbérí tiẹ̀ wá jáde síta ó sì fọṣẹ ẹ̀rọ ó sì fomi sí ó sì má bẹ̀ kálukú àwọn òbẹ̀ Ànábì ní fárí wọ́n tó fi rí èmi náà fàtì ni Ànábì ti fárí èmi náà fàtì gbogbo bá fárí Ànábì ní ìtọ́ka mi láyé òṣìṣọ́ di ìdán obìnrin mi náà nílà káyì ọkùnrin ni ó kàn wá obìnrin ni ọkùnrin mi sì ń bẹ̀ẹ́ kàn wò lọ́kùnrin ni ó lójoojú obìnrin lọ jẹbalẹ̀ yẹ kú ní sí mi ó dààmú ni kọ́dẹ̀ mi ò lè lé kí yẹn lọ síbí tù ní ìdàkùn bọ́lọ̀ ti dá mi ní ìfi ṣe pé
mo lè kí àbúrò mi tó tún jábúrò mùkádàmù sọ̀rọ̀ yìí náà kí ni yọ sí lójú báyìí ní jẹ́nẹ́rà àti yáàbù àwọn yáàbù padà ń fẹ́ atẹ́gùn sí mi ni mo ní èmi ọ̀lẹ́ni rẹ̀ àwọn yàrá òpin yìí ń sá ni báyìí lẹ́dà ẹ̀ wọ́n kàn sẹ́ pọ̀tọ̀pọ̀tọ̀ ni obìnrin ni mí wọ́n wá fọwọ́ kọ́ mi jáde ni yáàbù ni wọ́n dẹ̀ ti lọ tó mọ́ ìlẹ́mi rẹ̀ bẹ́ẹ̀ yẹ kú báyìí ní sèé màsùnkún bí ọmọdé ìlẹ́mi rẹ̀ àkísírímìnà ṣòro. ẹyọ ma bàbá wa Hamza ẹ gbà àwọn ọmọ ẹkẹwù tó ti níláárí ọ̀tọ̀ ní mítìnì tẹ́ bá wọn yóò ṣe àwọn tẹ́lẹ̀ pé yóò níláárí ọkàn lágbà ni ẹ ti síbi iṣẹ́ lébìrà ni ẹ ní bá dámọ̀ràn owó. أكثر من الشورى فإنك إن تصيب تجد معادها أعطوا تيمون الآيات إن تصيب إذا بس ما نسيت بس وسيد تجد معادها أجوني رأيني الحمد لله أو تخطئ الآيات ظاهري tẹ́ ẹ bá sì sọ síìdì ẹ jọ owó ẹsikíìsì fúnra yín. وأود مكر الصدق نفسك وعرضه. sẹ́mi kó tọrọ ní bá yín sọ yìí bẹ́ẹ̀ bá rẹ́ lómi bá yín sọ tọrọ ẹ gbà ìgbádùn tíjọ́ òun ti kú o ọ̀rọ̀ àpẹ ẹmẹ́ràn kan nínú ilé tẹ́ ń pa ń jọ òun tẹ́ ń jẹ ó ti kú o ẹ wà bẹ́ síkẹ́ sọ́dọ̀ ni àtàwọn ẹja kan mọ́júmọ̀ ẹ̀yà wọn ìfúnpá bòróró 1000 kò dáadáa múrí márùn-ún ẹ sì jù bẹ́ẹ̀ bá ń ṣe àtàlọ́wọ́ lẹ́ẹ̀tì jù sí kó lè mú ká dáadáa. أود مكر الصدق. à ń jẹ àjẹbùdànù kò rí bẹ́ẹ̀ mọ́ o. أود مكر الصدق. ọ̀rọ̀ pé àfa lo mọ́tò márùn-ún náà láwọn máa lò ẹ̀ta mẹ́rin ẹ̀ máa mẹ́tẹ́lẹ̀ ẹ̀yọ̀ kan. أود مكر الصدق نفسك وعرضه. iṣẹ́ lọ dálẹ̀ fún yín o. farabalẹ̀ ẹni wájà làbí àti tí máa ń gbádùn ọ̀sẹ̀ dáadáa wáìtì ẹjọ́ pọ̀ ní aṣọ yín à ń yọ gíní kọ́lọ̀ bí réyìí tí mo wọ̀ yóò tètè sáàrò. bẹ́ẹ̀ bá fi ṣe é máa bí ọdún méjì mẹ́ta ẹ̀ ń jẹ́ ìyanu bẹ́ẹ̀ bá ti jẹ ìyàtọ̀ yọ dọ́là tó ló ti dọ́là kalẹ̀ fún yín ẹ̀ mọ́ ni. أود مكر الصدق. ó ṣe pé ọmọ báyàwó lọ bẹ́ẹ̀. نفسك وعرضه. bẹ́ẹ̀ bá dẹ́ni tó tọrọ fún yín ẹ gbà. تصدق ولا تركن إلى قول مفتري. tùsọ̀ kí bẹ́ẹ̀ bá ń gba yín tó tọrọ ẹ̀ lóòótọ́ rẹ̀ lélẹ́yìn. ولا تركن إلى قول مفتري. ìtì bò lánàá Hamza òde ẹ má jẹ́ nìkan ó pè fún yín pé kọ́lá mo lálàá rẹ̀ ń fò lọ sọ́mọ báyìí ọ̀fẹ́ máa tẹ̀yìn jẹ ni òun rò pé bí ti ń fún yín lówó lẹ́yìn náà ó fún olówó ni. ولا تدخل زلات العباد. ولا تركن إلى قول مفتري. ولا تركن إلى قول مفتري. ẹ má jáwé èèyàn tàn yín ẹ má jà kán dàrí yín rú ẹ má da èyí tẹ jábúrò ẹ má da sẹ rẹ dáwọn ọmọ mo lè ṣe tẹ bá dúró tì í lóòótọ́ àwọn ọmọ rẹ lónìí má jà kára wa ọmọ kẹ́kọ̀ọ́ ni ìmánì táwọn bàbá wa ṣe ń jọ̀hún tó kó bá wọn ẹlẹgbẹ́ kan ẹ má jà wò ṣe ìmánì sí wọn làwọn ṣẹ́ka Ádámù ṣe lọ́rọ́ fẹ́ yíwọ́ mẹ́ríkàsì ogun ìsìlámù tẹ èmi ẹsẹ mùsùlùmí ṣé mùsùlùmí bọ̀ kí náà bá tó náà yọ yàrá mẹ́ríkàsì ni anabi wọ́n lọ́jọ́ ogun kí ní kan fọ́mà rẹ̀ anabi gbogbo yín máa ní ìjọhùn fa ẹ tètè sọ fún àwọn ọmọ ẹkẹ kálukú máa yé rẹ̀ nǹkan bàbá wa ni ẹ̀yin ọmọ bàbá ìyá kan kó sì bí yín ẹ so pọ̀ ibi bàbá kan náà ló bí yín ló so yín pọ̀ ẹ má jẹ́ yà kọ́ sọ fún yín pé ìwọ ṣe gbà wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ nu bàbá yín wọ̀ yín bí nǹkan tó bá ṣe wàhálà ó wàhálà tó ṣe mélòó lọ jẹ́ ń bẹ́ẹ̀ ó ṣe wàhálà tó kú ni mélòó lọ jẹ́ ń bẹ́ẹ̀ ó ṣe wàhálà ó sì nọ́ọ̀kì ó ṣe wàhálà ẹnjìnì yẹn nọ́ọ̀kì nínú nítorí kó sọ́pọ̀lọ́ ju ẹnjìnì ojú rẹ̀ ọ̀dà máa fa àwọn wa tó ní dàbí bóun ti ní tó ní tàwùjí bóun ti ní tó ní ẹ̀sìn bóun ti ní tó tún ní college of health and science bóun ti ní ọ̀kẹ́lẹ́ tó ní ń ṣe lọ́wọ́ wa máa fa àti ń san 3 million lóṣù wa fún òṣìṣẹ́ rẹ̀ kan ó tún wá lọ síbítù ẹ wá ní kò ní nọ́ọ̀kì ọ̀bọ̀nà nọ́ọ̀kì. تصدق ولا تركن إلى قول مفتري. ọ̀nà nọ́ọ̀kì náà ó ti kó ń tó ju ẹ́ńjìnì lọ ó ti kẹ́rù bítù sì ń fàjà gbé ni torí kó lè wúlò fún gbogbo ayé ẹ mọ iye yẹn ìyà tí ń jẹ ọmọ mùsùlùmí lérí pé mo fẹ́ wọ LTech ni ẹ mọ iye ìyà tí ń jẹ ọmọ mùsùlùmí pé mo fẹ́ wọ school of nurse ni ẹlòmíì lè ná 2 million tí wọ́n tún já tó bá dé 200 level wà ní ọ̀pá sí mọ́ àbí bàbá wọ́n tọ́ sọ fún ọ pé nígbà tá a gbọ́ yìí kò tí ì mí ni pé o lè parí ẹ̀ ọmọ mi fẹ́ ìyá wèrè tẹ́lẹ̀ rí pé ṣe school of nurse náà gbogbo èyí ni bàbá yìí fẹ́ sẹ́ ẹ̀rọ fún ọmọ mùsùlùmí ó di inú rẹ̀ mélòó ti ń bẹ́ lọ rí ó fira rẹ̀ ṣe sàárà fẹ̀mí ara rẹ̀ ṣe sàárà fún wa ni. ولا تدخل زلات العباد تعودها. ẹ ti débi iṣẹ́ o ẹ ti débi iṣẹ́ o. لا تدخل زلات العباد تعودها. ẹ mẹ́ka fúnra yín pé jákèmá ti lè sọ̀rọ̀ jù bọ́lọ̀ ti dànù bẹ́ẹ̀ fọ̀rọ̀ lọ yọ sọ bẹ́ẹ̀ fi lọ yọ sọ ní ti ń bẹnu rẹ̀ ló wíwù ẹlòmíì òun ti ń bẹnu rẹ̀ ju yìí ti ń bẹnu jákèmá lọ kò sí ní sọ. لا تدخل زلات العباد تعودها. ẹ má ka ẹsẹ̀ fúnra yín wàhálà jákèmá pọ̀ ẹ má ka fúnra yín ibi wàhálà rẹ̀ ń tún nǹkan sí ni wàhálà alágbájá pọ̀ ibà òun ti ẹ̀sẹ̀ wàhálà òun òjòkó wọ́n fẹ́ kọ́ dáa ní jọmíjọmí òkú rorò ní í dá ẹ má kẹsẹ̀ fúnra yín bọ́ bá ti sì ọ́ tètè bí ẹ parí ìlú ń tán. فلست على هذا الورى بمسيطر. wọ́n á ní olójú wa ní sọ pé 90 báyìí bẹ́ẹ̀ kan tún wọ̀ wẹ̀ sí Islam. سناتي bàbá wa musa ọlọ́jọ́ pásá gbàgbọ́ wọn. راه حمزة على ما دبوا. subhana rabbika. ما شاء الله.
alhamdulillah 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 rabbil alamin.